àròlé Awólọ́wọ̀ rẹ̀ o. ẹgbà. àròlé Awólọ́wọ̀ ọmọ tó jọ bàbá tiwàtiwà iṣẹ́ ńlá tí bàbá wa Awólọ́wọ̀ gbé sílẹ̀ ló tẹ́wọ́ gbé pàtàrà tí bàbá wa kọ́ sílẹ̀ ló sì tẹsẹ̀ bọ̀ ọmọ aráyé ní kí ló dé àkànbí dáwọn lóhùn ó ní orírun Yorùbá ò gbúdọ̀ parun aṣíwájú gbogbo aṣíwájú ọmọ àtàtà làkànbí tó tún sún wọn lẹ́nìyàn bàbá ara làwa ní bàbá wa gbójú bóyá ó sì lè ṣòtítọ́ ẹ wá wáyé bàbá tí ń fojoojúmọ́ ayé tọ́jú ọmọ ṣe bọ́lá àbàtà ní mọ́dọ̀ san tẹ́rẹ́tẹ́rẹ́ ọlá àbábọ̀ ọmọ ní mọ́mọ́ yẹn fà. ta ló tún sọ bẹ́ẹ̀ lójú Tinubu àròlé Awólọ́wọ̀ ọdún sídìí àti fíìsìdì tá a pè àkọlé àpilẹ̀kọ ìwé yóò bá tó dùn yóò gbàyógbàyógbà tó mi alàgbà látẹnu Olúwayẹmí sí àyà Kọ́láwọlé ọmọ ọba Olúfayọ láàfin ọ̀rọ̀ marketed and distributed by Omega Entertainment Limited telephone 08082881942.